mo lanu kótó orin ọpẹ́ ló kù sí mi lẹ́nu mo lárin gbàgà mo kọrin yìí fọ́ba ṣẹ̀dá torí gbogbo ọpẹ́ tọlọ́run ọba ní kí gbogbo èyí kó máa jẹ́ tọba Elédùmarè ọba àríìrú àlá àlà funfun gbò ọba mi atóbi mọ́tìkà lẹ́yìn kábíyèsí o mo kí gbogbo àwọn ẹ̀dá torí ọba mi kólé ayé lé lọ́wọ́ mo kí gbogbo àwọn àgbààgbà òṣèré nínú iṣẹ́ ìtàgé lágbára Ọlọ́run àṣẹ ìbáìlẹ̀ lákànṣepọ̀ àwàsẹ́yìn tirẹ̀ ẹ̀yìn wa ti yín sẹ́yìn iwájú lọ̀pá ìbìtì rẹ̀ sí iwájú gbogbo yẹn máa rí sí lágbára lọ́wọ́ Elédùmarè Ọlọ́run wọlé àti yín yóò jẹ́ káwa náà dépò àgbà látòrí bàbá wa Adébáyọ̀ ọmọ Sàlámì ọ̀gá Bello bàbá wa Sòkòtì alágbẹ̀dẹ ọ̀run bàbá Fọ́kòkò adẹ́rùpọ̀kọ̀ gbogbo wọn bẹ́ẹ̀ lọ àwọn bàbá tá a lè kà tán láti ibi tó ti bẹ̀rẹ̀ tèdè bí ó dé àti gbogbo àwọn ọ̀gá tí ó wà ìtẹ̀lé wọ́n ní ìpàkọ́ láàrin ènìyàn lẹ́nu ní ibi tẹ̀lé ṣùgbọ́n àwọn àyè kọ̀ọ̀kan bẹ tó jẹ́ pé tí àwọn náà bá fura pé nǹkan báyìí ṣe òun ó yẹ kó ké gbàjarè mo gbọ́ ọ̀rọ̀ kan ní mo ṣalábàápàdé interview kan lórí mídíà ó wá sọ̀kì mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn nǹkan mẹ́rin kan bẹ tábùkù ò ní kankan yẹn kẹ́ ẹ mọ́ gbòòrò àjàmbádòjò lórí social media àkọ́kọ́ nílẹ̀ Yorùbá mi kì í fẹ́ kábùkù kankan kẹ́lẹ́ gbogbo ohun tí ń jẹ́lẹ̀ Yorùbá pátápátá pàápàá jùlọ ìlú tá a ti bí mi iṣẹ́ tí mo yàn láàyò ẹ̀sìn tí mo gbé dání iṣẹ́ tí mo yàn láàyò mo rí pé ẹnu àbùkù kan ó dẹ̀ dùn mí ó dùn mí díẹ̀ kì í ṣe pọ́rọ̀ yẹn gangan ló dùn mí bí kò ṣe bí tọ́rọ̀ yẹn ti jáde torí pé tí ó bá ṣe wípé wọ́n ní tó nígbà bá ṣe pé gbá ẹ̀ ni làwọn èèyàn á bá pè bó ní bá pé gbá ẹ̀ lákòófọ́ àwọn èèyàn á bá fi kó dọ̀tí ṣùgbọ́n ẹni tó sọ ẹni tó tóbi díẹ̀ lọ́wọ́ mi ni àbí tó tóbi gan torí bí ẹ̀gbọ́n mi dáadáa ni ṣùgbọ́n mo mọ̀ pé tí fídíò yìí bá kàn wọ́n lára wọ́n á mọ̀ pé Àjàmàdà kì í ṣalárẹ̀fín tó bá tiẹ̀ wá jálárẹ̀fín tájá bá ń sínwín òmòjú náà wọ́n rí kì í ṣe irú àwọn ni mo lè rí fín wọ́n á kàn rí níre wípé èmi náà pe àwọn sí àkíyèsí ni gẹ́gẹ́ bí àbúrò Ṣẹ́gbọ̀n tó dìbò ṣe jẹ́ nìyẹn ṣùgbọ́n kó tó di pé màá máa lọ ẹ jẹ́ ká kọ́kọ́ wo fídíò yẹn náà tẹ́ bá ti wá wò tẹ́ wá farabalẹ̀ ká wá ṣíyànnàná àwọn ọ̀rọ̀ yẹn bó ṣe jẹ́ àti bó ṣe yẹ kó jẹ́ àdètí tó fi jẹ́ bẹ́ẹ̀. mo wá fẹ́ fún yín ní ẹ̀mí tí ẹ̀kọ́ ni mo fẹ́ fún yín níyàwó wọ́n wá ní kẹ́ fẹ́ yàwó kó wá jẹ́ pé inú movie industry lẹ ti fẹ́ yàwó kálẹ̀ máa múnú wọn. ṣé mo yàwó rè kí ló dé. bàtẹ́ ìwọ́ wà lára mi. ọwọ́ kẹ̀. nà gbàdé bá wò ṣùṣùn kó máa fẹ́ yàwó inú industry máa fẹ́ yàwó. kí ló yẹ fà. ìbáwọn colleagues yìí ni wọ́n. colleagues báwo gbogbo àwọn iṣẹ́ marketer ni gbogbo àwọn ọmọ tó wà bẹ́ẹ̀ báwo ni máa fẹ́ àwọn ọmọ nínú industry ẹni tó bá fẹ́ yàwó nínú industry ó máa dọ́kítọ̀ ẹ̀ láti pé mẹ́ta nítorí ó tètè ní VP ẹ̀jẹ̀ ẹ̀ máa tètè rúgbọ̀n nígbà tèmi nìkan bá ní ìwé fẹ́ràn tèmi bí àwọn bí mẹ́sàn-án pàdé lórí ọmọ kan láyé onítọ̀hún ti bàjẹ́ kí ọkú máa ká máa para wá títì gan ó sàn jù nù lé ní kíní lọ àìrọ̀ kò lè ṣe kí ló dé Baraka. kò ń ṣe everybody náà but ó lè jẹ́ èyí tó bá wù wọ ẹ̀yin bí mẹ́sàn-án lẹ́ máa já sí agbára mélòó ló wà ní kò dẹ́ ń ṣe agbára rẹ̀ lọ́rọ́. Wow. Àwa obìnrin tá a wà ní industry lọ̀rọ̀ mi bá wí ṣe bá gbọ́ nǹkan tó ń ṣe ẹ̀sọ́ tán míwà èmi máa ń sọ nǹkan kan kò sẹ́ni tó jẹ́ saint mi kì í ṣe saint gbogbo wa ò kì í ṣe saint mo dẹ̀ tún máa ń sọ pé ibi tí ọkùnrin àti obìnrin bá ti wà definitely fífẹ́ máa wáyé ń bẹ̀ àwọn doctor àtàwọn nurse wọ́n fẹ́ra wọn oríṣiríṣi ọ̀nà ni ó ṣe lè gbà pàdé kò sí ibi tí ọkùnrin àti obìnrin bá ti wà tó kì í fẹ́ra wọn bọ̀ àwa ni ká máa fi sẹ́ǹsì nǹkan tá a bá ń ṣe ká má gbọ́pọ̀ nítorí nǹkan kan nítorí ìdí kan sí kejì ká má tara wa lọ́pọ̀ nítorí ìdí kan sí kejì normal tọkùnrin àti obìnrin bá date normal ìyẹn normal bọ̀ kéèyàn ká má sọra wa dé ajá ìgboro nítorí pé bóyá ìdí kan sí kejì mi ṣàmọ reason tí ẹlòmíì ṣe lè sọ pé bóyá mo fẹ́ sọra mi dájà ìgboro ṣẹ́yìn náà rí nǹkan tó sọ bọ̀ nǹkan tó fọ́nì sí mi jù ni pé
ká máa para wa jẹ lórí street. Wow, really? Ká máa para wa jẹ lórí street. So ẹ̀yin lè pààyàn jẹ́ǹtà bọ́ ẹ̀ lè fẹ́ ẹni yẹn sílé. Ẹni tẹ́yìn bá pa jẹ́ǹtà yẹn tá lẹ́ fi yín ẹni yẹn lẹ̀ fún. Àwa obìnrin ní ká jẹ́ kí orí wa pé ká mọ̀ tá à ń ṣe. And then ẹni tó bá dẹ̀ tún máa bá ṣe kó wo level of maturity ẹ̀. You get kò sí nǹkan tó bá dì nínú pé ọkùnrin àti obìnrin fẹ́ra wọn ní industry àbí níbi kan àbí níta àbí ibì kan. Kò kàn wo ẹni tó bá kàn máa bá ṣe kó wo level of understanding ẹ̀ like ṣẹ́ ni mature àbí nǹkan kan. Fine ẹlòmíì máa ń ní determination pé okay èmi àtẹni àjọ fẹ́ fẹ́ra wa sílé ni láti ilẹ̀ but ó lọ máa padà kọ́ pé okay wọ́n máa padà lọ lọ́nà tí wọ́n bọ̀kẹ́ni yẹn wá padà ó kàn ti ẹ̀ fọ́ ìdúró oníṣẹ́ mákẹ́tà ni wọ́n. Sí àwọn obìnrin kan ló ń fa nǹkan tó fi ń bú àwọn obìnrin kan àwọn náà tó ń sọ̀rọ̀ náà wọ́n mọ̀ tó ń sọ tó ráwọn kan wà bẹ́ẹ̀ bọ̀ àwọn obìnrin ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa try àti ní kọ́ pa yín jẹ́ títí ó pè wọ́n jù kọ́ ẹ jẹ́ ká try ní ìṣẹ́jú bẹ́ẹ̀ lọ wọ́n lè pa wá torí mi náà wà ní industry wọ́n lè pa wá jẹ lórí street bọ̀ àwọn ẹni yẹn náà lè ẹ̀fà gbé sílé. It is well. yà mo rò pé ẹ̀gbọ́n mi tó sọ̀rọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ wa ló mọ̀ torí pé òdu ni wọn kì í ṣe àìmọ̀ fólógo irú wọn ò dẹ̀ gbọ́dọ̀ máa sọ̀rọ̀ nídìí iṣẹ́ ìtàgé ká sọ pé tiwọn báwo tàbí ká sọ pé kán gbẹnu sọ̀hún torí pé òjò ti ń pagún bọ̀ ọjọ́ ti pẹ́. Síwájú ohun gbogbo Ọláyíwọlá Almaroof fi orúkọ mi Òjó Àjàǹbàdàn Ọ̀yọ́mọláàfin ni mí Òjó Pàṣẹkẹrẹ mọ́dé ọmọ Àtìbà. Ẹ̀yin lólùfẹ́ mi lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin lólùfẹ́ mi ní diaspora sinimá mi kan ń bọ̀ lọ́nà tó máa jáde láìpẹ́ tí mo pe àkọlé ẹ̀ ní Àlàláyé ó máa jáde ní July 4 ọjọ́ Friday láago 1 ọ̀sán. Ẹ jọ̀ọ́ ẹ bá mi lọ wò ó ẹ má jẹ́ kó jó tì mí ẹ mọ̀ pé mi ì lẹ́sẹ̀ ẹjọ́ níbi pé màá máa jó ní TikTok kẹ́ tó lọ bá mi wò ó. Èèyàn lẹ́ni tó ṣe aríran àbí ìran èèyàn dẹ́lẹ́ni tó ṣe kọ́lé oṣó Ibrahim Tẹ̀lẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe wò ó ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe gbárùkù tí ẹ sì mọ̀ pé mi náà ò ní disappoint yín. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ìfẹ́ ni kẹ́ ẹ lò kẹ́ bá mi fi wò ó Ọlọ́run á nífẹ̀ẹ́ yín ojú òní tí ẹ má jẹ́ ń padà síbi iṣẹ́ télọ̀ ojú rè wàláì ọkàn ṣe kànràngbọ̀n báyìí fúláì tí mi kò fúlù dáadáa mọ́ ìyìn lè kó bẹnu abẹ́rẹ́ ọ̀nà kan tí mò ń gbà jẹun náà ni Àlàláyé máa jáde orí TV channel mi ló máa jáde sí Àjàǹbàdàn Òjó TV ló máa jẹ́ iṣẹ́ àkọ́kọ́ tó láàmìlàaka tí mo fẹ́ gbé sórí TV yìí àwọn iṣẹ́ tí mo fi sí tẹ́lẹ̀ ìgbà táwọn èèyàn béèrè àwọn old film mi ni mò ń kó síbẹ̀ but báyìí Àlàláyé ó máa gorí Àjàǹbàdàn Òjó TV ẹ jọ̀ọ́ ní kété bẹ́ẹ̀ ṣe ń gbọ́rọ̀ mi ẹ kọ́kọ́ lọ bá mi subscribe mo fọlọ́run ọba bẹ̀yìn ojú òní tí ẹ fìfẹ́ hàn sí mi ọ̀nà tí mo lè gbà bẹ̀yìn nì ẹ wo ìyìn lè jó ìyìn lẹ́sẹ̀ ẹjọ́ mo bẹ̀yìn ni o ẹ ní lókun ẹjọ́ ojú yóò ní fọ́ o àránṣẹ́ ó máa bá yín gbẹ̀yìn tẹ̀ ń bẹ ní diaspora wọn ní fòkò yín ránṣẹ́ o Ọlọ́run ní í ṣe yín lára ìlú èbó ara Nàìjíríà ń fowó ránṣẹ́ sí àdúrà láàmú fi ránṣẹ́ sí yín agbára Ọlọ́run ẹ délé báre ẹ̀yin ará Nàìjíríà náà Ọlọ́run ní í ṣe yín látọrọ jẹ o ẹ jọ̀ọ́ torí ọlọsẹ gbogbo àná kan láti lọ́dọ̀ Àgbàlá Gabriel ẹ dákun ẹ ṣàánú wa sinimá mi Àlàláyé ó máa jáde ní July 4 lọ́jọ́ Friday láago 1 ọ̀sán ẹ bá mi fìfẹ́ wò ẹ lọ bá mi subscribe sí Àjàǹbàdàn Òjó TV. Now ohun tó gbé mi wá sórí afẹ́fẹ́ mo rò pé gbogbo àlá ti gbọ́ ṣẹ́rí ẹ jẹ́ kí n kọ́kọ́ yànnàná àwọn kankan fún wa gbogbo ohun tí kọ́kọ́ ń jẹ́ acting nínú ẹ̀kọ́ àtòyé díẹ̀ tó kọ́kọ́ yé mi ọ̀pọ̀lọpọ̀ àwa tá a dé ń sìn àmọ́ tó mọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wò wá wọn àmọ́ tó mọ̀ nǹkan tá a gbé dání ṣẹ́rí ìwà tá a fi máa ń act borrow character nǹkan téèyàn yá tó kàn gbé wọ̀ tó gbé tó bá ti ṣe tán á gbé kúrò lára bíbí ó yàtọ̀ sí dídá ó yàtọ̀ sí ṣíṣe Ọlọ́run lè dá èèyàn dá kó mọ̀ ní bíbí wọ́n wá tún lè èèyàn tó wá lè ní bíbí kó mọ̀ ṣe dáadáa ẹ wo mẹ́tẹ̀ẹ̀ta ṣe pé yàtọ̀ wà ń bẹ Ọlọ́run lè dá èèyàn kó mọ̀ dá kò sí pé jẹ́ pé gbogbo tó lúwa dá dáradára ni ọ̀gbọ́n yóò lọ dá èèyàn sí ó wá jẹ́ ẹ̀fọ́jú tàbí jẹ́ adití lọ́dọ̀ tí wọ́n ń bí àárí bí àlejò a máa pè ní disable
ṣùgbọ́n ẹni yẹn tó ti bọ́lọ̀ ń ṣe dá alákùnrin yẹn ó wá lè máa ṣe dáadáa nú ayé torí pé wọ́n lè bí dáadáa. So ọ̀tọ̀ ní dídá, ọ̀tọ̀ ní bíbí, ọ̀tọ̀ ní ṣíṣe. Ṣé wàá rí kí mẹ́tẹ̀ẹ̀ta ó dọ́gba tàbí kó dáa, àánú Ọlọ́run ni, kì í sábà rí bẹ́ẹ̀. Now, mo wá fẹ́ kẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń ṣiṣẹ́ ìtàgé yìí wọ́n bí wa rí, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò tọ́ra rẹ̀ bí torí pé wọ́n ṣe dáadáa. Kò wá pọn dandan wípé tẹ́nìkan bá ti wá ṣe dáadáa ká wá ti rí gbogbo wa yẹn bí ẹni tí ò dáa. Ọ̀pọ̀lọpọ̀ wa àbàjẹ́ tó wà nídìí iṣẹ́ ìtàgé lénìí yìí kò síbi tí ò sí. Ó wà lásàlátù, ó wà ní ṣọ́ọ̀ṣì, ó wà ní mọ́sìkì, ó wà ní hospital, ó wà ní inú hairdresser, even ó wà ní house of assembly. Ṣùgbọ́n ṣẹ́dún fẹ́ gbọ́, ó wà ní police station. Kò síbi tí ìwà àbàjẹ́ ò sí, àpọ̀jù rẹ̀ ni ò dáa. Ó wá yà mí lẹ́nu tá bá ti wá ń jẹ́ pé àwa gangan fúnra wa tá a dúró gẹ́gẹ́ bí olùkìlọ̀ ìwà àbàjẹ́, olùfọ̀wà àbàjẹ́ mọ́, olùpààyàn láṣẹ ìwà àbàjẹ́. Àbí kí lẹ̀kọ́ tá a fẹ́ máa kọ́ nínú fíìmù tá à ń ṣe? Kí la fẹ́ káwọn èèyàn máa wò? Ṣé ká kàn ṣe fíìmù kan rẹ́rìn ni? Àbí kankan gbósùbà fún wa pé lágbájá ọmọ báyìí? Ẹ̀kọ́ tó wà níbẹ̀ la fẹ́ kẹ́kọ̀ọ́. Ṣé báwa náà gbọ́n? Ṣùgbọ́n orí ọ̀fẹ́ la ní, àǹfààní la ní. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ jẹ́ audience, ẹ̀yin lẹ disappoint púpọ̀ nínú wa torí pé fíìmù tí wọ́n bá ti ń ṣe wọ́nranwọ̀nran òun ló sábà máa ń ní views. Èyí tí ó kọ yín lẹ́kọ̀ọ́ tó ṣe pé tó bá tẹ̀ pọ́ kọmì náà kó sínú ẹ̀ ẹ̀ tiẹ̀ ní fẹ́ rí rárá lẹ́yìn pé kó sájà àwọn ojú tó jẹ́ register fees tẹ̀ ti ń rí tẹ́lẹ̀. Ẹ̀yin ni ẹ bá wa fọwọ́sowọ́pọ̀. Tí fíìmù kan ò bá dáa, tí wọ́n bá ti drop comment sábẹ́ rẹ̀ pé kò dáa, kò yẹ kó ní views torí pé àwa là ń kọ́yàn lẹ́kọ̀ọ́. Ẹ̀kọ́ táwa gangan wá ń kọ́yàn yẹn ṣé wọ́n ń rí lára wa? Èmi mo ṣe pé gbogbo nǹkan tá à ń ṣe ní bọ́rọ̀, à ń bọ́rọ̀ ẹ̀ ni, à ń yá ni. Ìwà tẹ́ bá rí tí kálukú bá wá fi ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ báyìí tàbí tá a bá ń wù sí yín níta, òun gangan ni wá wà, òun làdámọ̀ wa, òun làbímọ wa. So tá a bá rẹ́ nìkan kan nínú wa tó ń hùwà tá a fọkàn sí, èyí ò tí ì ní ìpè gbogbo wa là dáa. Iṣẹ́ tá à ń ṣe, iṣẹ́ tó ní ìbáwí ni. Ẹgbẹ́ tá à ń ṣe, ẹgbẹ́ tó ní ìbáwí ni. Lóòótọ́ wọ́n lè pe òṣèré kalẹ̀ wípé ìjó tiẹ̀ lè fa artist ẹgbẹ́ rẹ̀ tí ó sọ pé òun ò lè fẹ́. Tí wọ́n bá bí obìnrin, obìnrin lè sọ bẹ́ẹ̀. Tí wọ́n bá bí ọkùnrin, ọkùnrin lè sọ bẹ́ẹ̀. Àǹfààní ta ní ni pé torí pé a jẹ́ ojú, a jẹ́ ìgbà ojúmọ̀, a jẹ́ ìgbà ojú tójú ń wò. Tẹ́ ẹ bá pe ọ̀pọ̀lọpọ̀ hairdresser kalẹ̀, ó lè sọ pé òun ò lè fẹ́ barbing salon. Tẹ́ ẹ bá pe mistress kalẹ̀, ó lè pé òun ò lè fẹ́ teacher. Bẹ́ẹ̀ni, tẹ́ bá pe doctor kalẹ̀, ó lè sọ pé òun ò lè fẹ́ nurse. Àwọn dẹ̀ máa wò pé tí doctor bá fẹ́ nurse, ó yẹ kí wọ́n lè jọ máa jẹ́ olùrànlọ́wọ́ fúnra wọn. But tó bá give excuse, reasons tí ò sì lè fẹ́, àrípo ní point. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ iṣẹ́ tá a jọ gbé dání yìí, bẹ́ẹ̀ ló ṣe rí. But èmi máa ń rò pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ actor tí wọ́n sọ pé àwọn ò lè fẹ́ actress ẹgbẹ́ àwọn, bóyá torí pé iṣẹ́ wa máa ń take time. Àìkan náà àwọn méjèèjì á kúrò nílé, kálukú á lọ sí different place. Wọ́n lè má padà sínú ilé yẹn láàrin ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta, láàrin ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì. Báwo ló ṣe fẹ́ nurse àwọn ọmọ wọn? Báwo lọmọ wọn ṣe fẹ́ gbẹ̀kọ́? Èmi rò pé ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ actors ṣe máa sọ pé àwọn ò lè fẹ́ actress. Ṣùgbọ́n ibi tí ẹ̀gbọ́n mi wá gbé lọ yìí, ibi tó lápẹẹrẹ ni pé fẹ́ ọmọ oní tíátà kẹ̀, dandan èèyàn ò ní bíbí. Ó jọ mí lójú pé ẹ̀yàn ọgbẹ́rùn máa pọ̀ lórí ẹ̀yàn ọgọ́rùn máa pọ̀ lórí ẹ̀. Bẹ́ẹ̀ ni, lóòótọ́ ni. Ṣùgbọ́n ṣé gbogbo obìnrin onítíátà yìí ló useless ni? Ṣé gbogbo ọkùnrin onítíátà ṣe gbogbo náà ló useless? Bá a ṣe wá ń sọ yìí náà, normal thing tá a bá ti rí àwọn tó ń divorce ara wọn láàrin ara wa, kò síbi tí ò sí. Kò síbi tí ṣe ò sí. Àìmọye àwọn tó sì wà nínú ilé ara wọn tí wọ́n lora wọn kùjẹ́kùjẹ́ di arúgbó di àgbà. Nínú àwọn good example tá a lè point nídìí iṣẹ́ yìí lénìí, ìyàwó bàbá Sàlá àti bàbá Sàlá wọ́n fẹ́ra àwọn darúgbó ni. Ilé ọkọ níyà Fẹ́bọ́ṣẹ́ Akínọlá wà. Bàbá wa Òjó Pa gbogbo onítíátà níyàwó wọn. Ọ̀pọ̀lọpọ̀ pọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tá a bá ti ń júwe ara wa, tá
tá à ń tọ́ka ara wa wípé bá a ṣe rí rèé. Àwọn tó ń bẹ níta gan tó ń fẹ́ fẹ́ onítíátà ó máa difficult fún wọn. Wọ́n á ní táwa gangan tá a gbéṣẹ́ yìí dání ní tá a fi júwe ara wa bá a ṣe júwe ara wa yìí. Àìmọye ẹni tó wà responsible. Ẹ tún wá jẹ́ kí n parọ́ kan fún yín lénìí. Tá a bá wá rí onítíátà tó jẹ́ single mother, torí pé single mother pọ̀ nínú wa. Ọ̀pọ̀lọpọ̀ ni òun ṣe pé ní ṣe inú tíátà yìí ló ti di single mother. Tó pé torí pé ó di single mother níta kò fẹ́ máa ronú, ó fẹ́ wá ọ̀nà láti pàrònú rẹ̀ ló fi wọnú tíátà. So ó gbé single mother wo yẹn wọnú tíátà ni, kì í ṣe pé tíátà ló sọ di single mother. Tá a bá wá rí ọ̀pọ̀lọpọ̀ náà tó yẹ pé nínú tíátà yìí náà ló ti tún di single mother, wàláhì kì í sórí ibù. Torí pé fẹ́yìn kó wú kẹ́ ọ̀kan lọ́ fọ́ ọmọ. Professional ẹlòmíì lè ṣe pàtàkì sí ju married ẹ lọ. Ojú bọ́lọ̀ ń bá dẹ̀ ṣe dáyàn kò kí ń tíyàn. Kì í ṣe iṣẹ́ tíátà nìkan ló ṣe máa lọ lọ́kọ tọkọ ẹ̀ máa lóun fọwọ́ sí. Àìmọye iṣẹ́ tèmi náà ṣe wà mo máa ń select, mo máa ń sọ pé irú obìnrin tí mo fẹ́ fẹ́ rèé kó tó di pé mo doníyàwó nílé. Irú iṣẹ́ tó gbọ́dọ̀ máa ṣe ni. Ìyàwó mi kan ò lè ṣiṣẹ́ báyìí, ìyàwó mi kan ò lè ṣiṣẹ́ báyìí. Nígbà tó jó dúdú, èmi dẹ̀ ni mo mọ̀ dí tí mo fi ń sọ. So gbogbo single mother tó wà nínú tíátà, ìyẹn ò mí ìpò lórí burúkú ni wọ́n, tàbí wọ́n ń sùsì, tàbí wọ́n ń ṣèrànù. Kádàrá ló gbé kálukú débẹ̀. Àìmọye ẹni tí ò ṣe tíátà tó jẹ́ single mother. Tó pé tí wọ́n bá mẹ́nu lé àdánwò tí wọ́n kàn lọ́dọ̀ bàbá fọ̀gá tí wọ́n fẹ́, tàbí wọ́n bá mẹ́nu lé àdánwò tí wọ́n kàn lọ́dọ̀ ọlọ́pàá àbí lọ́ọ̀yà tó ń fẹ́, èyí ò mọ̀ káànú wọn tí wọ́n mọ̀ bá wọn sunkún. Ẹlòmíì dẹ̀ wà tí kéèsì rẹ̀ ò le tó bẹ́ẹ̀ nínú tíátà. Ṣùgbọ́n torí pé iṣẹ́ tíátà iṣẹ́ tí ò láṣìírí ni. Tó pé tá a bá sófin báyìí ó ti dórí social media. Àwọn bloggers á máa wá nǹkan tó ń fẹ́ gbé kiri, Gistloff á máa wá tiẹ̀ kiri, Yahoo Soja máa wá tiẹ̀ kiri. Bó ti jẹ́ pé àwọn kì í gbé nǹkan aburú. Yẹ́n ni Yahoo Soja ń gbé nǹkan aburú nípa èèyàn. So àwọn kan wà bẹ́ẹ̀ tó pé dáadáa èèyàn ni wọ́n máa bá èèyàn expose. Tí wọ́n bá ṣe dáadáa wọ́n support ẹ̀, tí wọ́n bá ṣàìdá wọ́n á bá wí o. Ṣùgbọ́n àwọn kan wà tó ṣe wípé wọ́n á máa wá síkírìtì ìràwọ̀ kiri láti fi tajà, láti fi lé orúkọ. So tó bá ṣe pé n tó ń bẹ lọ́kàn ẹ̀gbọ́n mi Báràká ẹ̀ ń bá ń bẹ lọ́kàn ọ̀pọ̀lọpọ̀, mo fẹ́ kẹ́ ẹ tún rò dáadáa, kẹ́ ẹ tún wò dáadáa. A kì í ṣe ọmọkọ́mọ, a kì í ṣe ọmọ burúkú, àtọkùnrin wa àtobìnrin wa. Ọ̀pọ̀ obìnrin náà ló máa ń sọ bẹ́ẹ̀ tó máa ń ní òun ò lè fẹ́ ọkọ oní tíátà. Bẹ́ẹ̀ ni torí pé at times ẹni tí wèrè bá pààrọ̀ rẹ̀ tó bá rí mẹkáníìkì yóò sáré. So tó bá kàdánwò lọ́dọ̀ ọkùnrin kan nínú tíátà, kódà kó kàdánwò lọ́dọ̀ méjì tàbí mẹ́ta, kò mí pé out of thousands of people tó wà nínú tíátà nígbà kankan náà ni wọ́n. So tó bá ipá obìnrin náà ló ti kàdánwò, wọ́n wá rí i pé dandan olórí ibú náà gbogbo àyókù gbọ́dọ̀ jẹ́. Àìmọye obìnrin tó ṣe é tọrọ obìnrin, àìmọye obìnrin tó ṣe é tọrọ ọmọ nídìí iṣẹ́ tá a gbé dání, ṣùgbọ́n tí wọ́n ní lock ọkọ tí kádàrá ń tì wọ́n kiri, tí kì í ṣe pé bóyá ẹnìkan ló fàdánwò kan. Àìmọye àwọn tá a lè tọ́ka sínú àwọn ọkùnrin náà. So kò sí ilé tí ò ní àbàwọ́n tiẹ̀, ṣùgbọ́n torí pé iṣẹ́ ti wá lórúkọ ó jẹ́ ká bá àwọn wa ó mọ̀ ọ̀hún. Nínú obìnrin tíyàn fi gbàdúrà fóbìnrin ẹgbẹ́ ni Fúnkẹ́ Akíndélé. Nínú obìnrin tíyàn fi gbàdúrà fóbìnrin ẹgbẹ́ rẹ̀ ni Bíọ́lá Fowóṣeré. Nínú obìnrin tíyàn fi tọrọ obìnrin Bíọ́dún Òkèowó wà ńbẹ̀. Àwọn míì lọ bẹ́ẹ̀ àbí màmá wa Jọkẹ́ Múyìwá, àbí màmá Péjú Ògúnmọ́lá, àti Tóyìn ńkọ́, Àjọkẹ́ Aṣẹ́wó, Àbẹ̀ní Agbọ́n ńkọ́. Gbogbo àwọn ìyá tí mò ń dárúkọ, gbogbo àwọn obìnrin kéékèèké tí mò ń dárúkọ àtàwọn àgbàlagbà tí mò ń dárúkọ yìí, gbogbo wọn ní happy home. Èyí tó wà ní ọkọ wà ńbẹ̀, èyí tí ò sí ńbẹ̀ wà ńbẹ̀, èyí tó wà ní ara ẹ̀ wà ńbẹ̀ tó dẹ̀ ń tọ́ ọmọ. So kò síbi tí ò sí. So mò ń fi lè rọ̀ wá pàápàá jùlọ ẹ̀yin obìnrin wa. Ẹ̀yin kan wà tó ṣe wípé ìrìn àjò yín ó ń sọ wá lẹ́nu nídìí iṣẹ́ yìí. Ìmúra yín ó ń tì wá lójú nídìí iṣẹ́ yìí. Ìṣesí yín ó ń tì wá lójú nídìí iṣẹ́ yìí. Fíìmù tẹ́ ń release ó ń bà wá lórúkọ jẹ́. Tó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé tó jẹ́ ilé gidi, ilé alálùbáríkà, wọn ò ní fẹ́ wo àwọn fíìmù Yorùbá kan. So wá máa fi àbùkù yẹn wá máa fi kan gbogbo wa. Nígbà tẹ́ bá lè fẹ́ kọ́yàn lẹ́kọ̀ọ́ wípé má máa ṣèrànù, má máa ṣe olóṣó. Tẹ́yìn gangan ti kọ́kọ́ fi ìlàjì ara síta, tẹ́ ẹ ti yọ mú
ọmọ náà sì ní ìyí mẹ́wọ́n tó kù bẹ́ẹ̀ àbí bí kíní ẹwù lè jẹ́ bí máa fẹ́ náà lágbẹ̀dẹ. So kò dìgbà tẹ́ bá yọ gbogbo ìhòòhò ara yín sí ara síta kán tó mọ̀ pé ń ṣèkìlọ̀. Ẹnu ìgbà táyé tẹ̀ wá dáyé páǹsì premier fíìmù yìí pé tí sinimá kan bá fẹ́ jáde tẹ́ bá fẹ́ ṣe premier bí gbogbo ẹ̀yin obìnrin wá ṣe múra lọ kì í ṣe ìmúra olóríire ìmúra olórí burúkú lọ́pọ̀lọpọ̀ yín múra. So eléyìí ó máa jẹ́ ká máa fẹnu àbùkù kan gbogbo wa. Ṣé kò sí ẹni tó yẹ pé every Sunday báyìí kò lè má lọ sí church? Ṣé kò sẹ́ni tó pé wákàtí 5 rẹ̀ báyìí kò dín rí nínú àwọn actors and actresses wa? Ṣé kò sẹ́ni tó ń tẹríba fọ́kọ ẹ̀? Ṣé kò sẹ́ni tó pé tọ́kọ ẹ̀ bá ṣe á ṣe ho? Ṣé kò sí ni? Ó wà tó pọ̀ dáadáa náà. Ṣùgbọ́n nǹkan aburú ló máa ń hàn ju nǹkan dáadáa lọ. Ìdí nìyẹn tá a ṣe ń láti wà very careful. Gbogbo ẹni tẹ́ wá ń kó èérí yígi obì lára ẹ ronú yín. Wọ́n bí yín dá Ọlọ́run dá yín dá àwọn tó bí yín náà tó bí yín dáadáa ṣùgbọ́n yín lè ṣe dáadáa nù ayé tẹ́ fi ń ta epo sásọ àlà wa ẹgbẹ́ òṣèré pàápàá jùlọ àwọn bàbá tó dáṣẹ́ yìí lẹ̀ wọ́n dá sílẹ̀ pẹ̀lú àpọ́nlé ni. Ṣùgbọ́n kò lè dùn mí torí pé táyì náà bá tí ìlú fíìmù tí wọ́n ṣíra lẹ̀ wọ́n bọ́ra lẹ̀ tó bí ń ṣe báyìí tó bí ń gàdí tọkùnrin wá gbé sí lára ẹ̀ wọ́n fi ṣe pósítà. Ntẹ̀ ń wá kí tẹ fẹ́ wò nìyẹn torí pé nínú ayé lè ní olórí burúkú ti pọ̀jù olórí rẹ̀ lọ. Ọlọ́run má jẹ́ kí mi ò jẹ́ kan lára wọn. Ọlọ́run ló pọ́n iṣẹ́ yìí lé níbi 25-30 years ago. Kò sẹ́ni kankan tó fẹ́ gbà kọ́mọ òun lọ sí tíátà. Àánú la rí gbà. Gbogbo àwọn bàbá tó wá ṣe wàhálà yìí ṣé wọ́n ń jẹ oúnjẹ rẹ̀ bẹ́yìn ṣe ń jẹ lé nìyí. Àpọ̀pọ̀lọpọ̀ yín kí n claim 1 million naira per day kó tó heart. Ọ̀pọ̀lọpọ̀ yín kó ń gba 500,000 naira per day. Àwọn bàbá tán dẹ̀ jìyà fún sẹ́yìn ẹlòmíì ò lè gba 100,000 per day. Ṣé ti ẹ̀ràn tí wọ́n mú débi pẹ́ máa pè wọ́n. So àwọn ìwà ìbàjẹ́ yìí ìfọwọ́sowọ́pọ̀ àwa àtàwọn audience àtàwọn ìjọba wàláhì la fi lè fọmọ́ la fi lè túnṣe. So àìmọye àwọn tó jáde tó ń make foundations tó fi ń assist àwọn bàbá yìí kò sí òun bẹ́ẹ̀ lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ ọ̀dọ́. Ọ̀nà wo ni wọ́n ń gbà help àwọn èèyàn? Ǹjẹ́ wọn náà ti ń produce láti lè máa jẹ́ pé káwọn kan lè máa rí tọ́rọ́ kọ́bọ̀ mú lọ sẹ́nu? Ǹjẹ́ ni tí ò bá tí ì lójú tí ò tí ì di fèsì tó bá wá heart ní location tiẹ̀ ṣé ó ń gba 5,000 2,000 kúrò ńbẹ̀? Why not tó jẹ́ pé ẹni tó bá lójú nìkan ilẹ̀ ń fún ní àpọ́nlé ilẹ̀ ń fún ní recognition? Ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé upcoming ìlú máa ń di star. Ilẹ̀ tí wọn ò tí ì kọ́lé sí ọ̀sàgbà ilé tí wọ́n ti kọ́. Ọlọ́run èmi náà ò pé tán ní gbogbo tí mò ń sọ yìí Ọlọ́run ó kún mi kó wá kọ́ mi mọ̀ ṣe kó ṣàánú mi torí no matter how tó bá yẹ pé stage 40 lèèyàn dé ti fi ń rójú èmi náà mo ti níbi 5 stage 5 àbí 10 ẹ̀yin tèmi lẹ lè rate mi. So mo bẹ̀ wá ibi tó bá ti ń fẹnu àbùkù kàn wá ẹ jẹ́ ká máa ṣàtúnṣe ibẹ̀ ẹ jẹ́ ká máa ṣàtúnṣe ibẹ̀. Ṣùgbọ́n kí ọmọ sọ pé ìyá òun pàdé mọ́ kò tọ́ sí lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ òṣèré tá a gbéṣẹ́ yìí dání kò tọ́ sí wa lẹ́nu kó jẹ́ pé àwa ńlá máa tàbùkù àwọn obìnrin wa tàbí àwọn obìnrin wa máa tàbùkù wa tàbí kó fẹ́ kọ́kọ́ ẹ sílẹ̀ kó o ṣẹ̀ṣẹ̀ lọ sórí social media tó bá mọ̀ kó fẹ́ polówó ọjà míì lẹ́yìn tó fẹ́ fọ́kọ́ ẹ sílẹ̀ lọ jẹ́ kán wọ DM ẹ wà náà kò pọn dandan kó ṣe wá useless ọkọ tó fẹ́ fi sílẹ̀. Ó fẹ́ fi ìyàwó ẹ ó dẹ̀ bèlú tẹ́ ẹrọ́kùnrin kan tó àti ìyàwó ẹ̀ fẹ́ fira wọn sílẹ̀ tó kọ́kọ́ wá sórí social media tó wá pariwo. Ẹ lọ wo gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó máa ń pariwo ọkọ wọn nídìí iṣẹ́ wa ẹ lọ wò mélòó ọkùnrin tó ń dá wọn lò. Ọkùnrin ò ní dáhùn torí pé mentality ti wá yàtọ̀ sí tiwọn. Kò ń ṣe gbogbo wọn náà àwọn tó máa ń ṣe bẹ́ẹ̀ àwọn ni mò ń bá wí. Eléyìí ló ń fà á táwọn èdè àbùkù ọ̀rọ̀ àbùkù tó fi sọ sí wa. Ilé gbogbo wa ò ní dàrú. Mo bẹ̀ wá ẹ̀kọ́ tá à ń kọ́ àwọn èèyàn ẹ jẹ́ kó máa rí lára wa. Ìṣesí wa ìhùwàsí wa láwùjọ ẹ jẹ́ kó máa jẹ́ tó máa kọ́ ẹ̀kọ́ gidi látara ara wa. Ẹlòmíì dá nínú fíìmù tí ó dẹ̀ dá lójú ayé. Tó gbé tẹ́ bá ń wo fíìmù wọn báyìí máa ń yes. Then mi ò fi yọ wọ́n o yàtọ̀ fún obìnrin tá a bá rí ọkùnrin tó ti wà ní age of 35 40 50 nídìí iṣẹ́ yìí
tóbìnrin ò sí nílé ẹ̀ ẹ gbà pé kó wà responsible kádàrá wà tó tọ́ ṣùgbọ́n nínú kádàrá bẹ́ẹ̀ ẹni tí máa ń sábà ṣẹlẹ̀ lórí obìnrin ni kò common fún ọkùnrin so tó bá mọ̀ pé tó jẹ́ ìràwọ̀ tó ń kọ́yàn lẹ́kọ̀ọ́ kán ní ọ̀kan fẹ́ jọba ìlú nìsín kí wọ́n wá ní kò níyàwó lé báwo ló ṣe fẹ́ darí ìlú kán ní ọ̀kan wọn fẹ́ fi ṣe commissioner of police kán ní wọ́n fẹ́ fẹ́ nìkan ṣe adájọ́ tó máa dájọ́ tí wọ́n á gbé different ẹjọ́ wá síwájú ẹ̀ tó ń gangan fúnra rẹ̀ tí ó wà responsible tó kó níyàwó lé ṣó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ já síwájú àwọn nǹkan yẹn yẹ ká máa wò dáadáa yẹ ká máa wò so tó bá wá jẹ́ ìràwọ̀ tó ń ṣe fíìmù tó ń kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tó ń sọ nípa matrimonial inú ilé ṣe gbọ́dọ̀ rí rèé o bọ́kọ ṣe gbọ́dọ̀ ṣe rèé o bọ́mọ ṣe gbọ́dọ̀ ṣe ìwọ gangan ò níyàwó ilé ìwọ gangan ò lè bọ́mọ gbé o ò mọ skul tọmọ rẹ ń lọ ó tiẹ̀ dé skul ọmọ rẹ gan rí gbogbo responsibility ọmọ ẹlòmíì ìyàwó ẹ ló ń gbọ́ so wà responsible sọkọ ní ẹsẹ àbọkọ ó yẹ kó yẹra ẹ wò tọ́rọ̀ bá bẹ wí ní ìfókọ̀sì èèyàn kankan mo sọ tèmi bọ́lọ́run ṣe ràn mí ni so gbogbo ẹni tó ní happy home náà kì í ṣe bímọ ṣe wọn àánú náà rí gbà kọlọmọ àìkìlẹ̀ ẹnì kankan wá dàrú gbogbo ẹni tí ó dẹ̀ wù náà tó rí bẹ́ẹ̀ láti wákàtí ìtẹ́tí ń gbọ́ mi ọlọ́run bá mi pàṣẹ ìdùnnú sínú ilé yìí àwọn tí ń lé wọn tẹ̀tí ń dùn wọn pàṣẹ ìbànújẹ́ bẹ́ẹ̀ láìláì wọn lánàá rẹ lọ́wọ́ láì tó béèrè ọlọ́run àwọn kan tí mo ní nìyẹn sọ ẹ̀gbọ́n mi Báràkà ẹ má bínú mo kàn fẹ́ kí mi fẹ́ káwọn èèyàn rí wa gẹ́gẹ́ bíi pé gbogbo wa are useless so ọ̀pọ̀lọpọ̀ obìnrin wa wọn àwọn ọkọ fẹ́ mú látàrí iṣẹ́ tó ń ṣe àwọn obìnrin yìí dẹ́ni wọ́n pọ̀ jù wá lọ so ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àti níyàwó tó ń pé ìta láti fẹ́yàwó ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó fẹ́ fẹ́yàwó ń ta ó ní ìṣù níta kó padà wá sínú tíátà inú ẹni tó dẹ̀ sòrò fẹ́ jù ní single mother tí kì bá ṣe pé tọ́lọ́ máa kọfí ara èèyàn síra èèyàn torí pé a lot of argument ló máa ń wáyé so kọ́lọ́run ó ṣàánú wa ẹ jẹ́ ká mú ìwà tó dáa lọ́kùnkúndùn pàápàá jùlọ àwọn tá a jẹ́ single mother torí tó bẹ́ẹ̀ bá palẹ̀ ọkọ dà tí ò bá pàwàdà ìrìn tí ì tán lẹ́sẹ̀ rẹ̀ quite alright amọ̀pọ̀kùnrin àdánwò ọkùnrin wàhálà ọkùnrin ló ń sọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin di single mother but tá a bá lè ní sùúrù dáadáa ó ṣeé ṣe káwọn ènìyàn àti ọkùnrin ọlọ́run àkùn wa ibi tá a roko sí ibẹ̀ la fàpọ̀ sí ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ nítorí ọlọ́ ẹ lọ bá mi subscribe sí Àjàǹbádùn Òjó TV Àjàǹbádùn Òjó TV ẹ má jẹ́ kí n sunkún o ẹ má jẹ́ kí n wá sunkún o ẹ má jẹ́ kí n wá sunkún mi ò lẹ́sẹ̀ jó o ẹ dákun Alálàyé máa jáde ní on the 4 July 4 Alálàyé ó máa jáde sórí Àjàǹbádùn Òjó TV before then kẹ́ lè bá ní notification ẹ lọ bá mi subscribe ojú mi tì yín ẹ jọ̀ọ́ ọmọ náà wò ṣùgbọ́n aládé ń bọ̀ ẹ má jẹ́ ìṣẹ̀ṣẹ̀ máa sọ pé mọ́tọ́kọ Assalamu alaikum. Olódùmarè ti ṣí ilẹ̀kùn ìdájọ́ sílẹ̀. Gbọ́ sókè. Èrè aládùn kan lóde, Alálàyé ẹ̀ ti máa gbọ́ látọwọ́ Mọ̀ọ́rú, Láyíwọlá Mọ̀ọ́rú, Òjó Àjàǹbádùn wọn ti bá wa kó o pọ̀, kò ní pẹ́ jáde mọ́, wá jáde kẹ́ wá wò, Alálàyé èrè aládùn ni. Alálàyé ní kẹ́wò, eré tó kọ́ ni lẹ́kọ̀ọ́, tó tún fún ni nímọ̀, káwò ó ní ó dùn. Alálàyé eré aládùn ni. Àwọn òṣèré apá àpáǹkùfọ̀ ìyá ọlá fowó ṣeré wọ́n ṣe ìyá ọ̀yọ́ Abẹ́ní Agbọ́n Lálùdé òòṣà Òjìkí jàn mọ́lẹ̀ Kúbọ̀lá wálì Kámọ́túyé Àjàǹbádùn Bọ́bí kéèkọ́ tírì dùnmọ́mi Mọ́tọ́lá Akíndélé Ayọ̀ Mọ́tọ́ṣọ́ Àtàláyọ̀ Àṣàkẹ́. Alálàyé eré aládùn ni. Alálàyé eré tí ń pàkíyèsí ìgbésí ayé mi rẹ Àjàǹbádùn Òjó TV lẹ́ẹ̀tì wò ẹ̀yin ẹ kàn subscribe láti wò Àjàǹbádùn Òjó TV ní YouTube lọ́wọ́. àsáré kórí ọmọ gbòòrò orí dorí òsì gbogbo ntọ́wọ́ mi ò tó pátápátá gbogbo ẹ̀ mo ti fi gọ̀ǹgọ̀ fà
olúwa rẹ̀ déwé ojú omi tí ò ní sinmi. ẹni ọlá kò lè máma wò tó sùn yóò fi parí tó bá dá tí gbogbo ẹ̀ bá fẹ́ dá tó pátápátá kọ́ mọ̀ tí wàá dá rárá bí ṣe ń lọ ẹni kó ṣe máa lọ kódà kó tó wọ́ọ̀sì sí pátápátá máa gbé nǹkan jẹ ni. ẹ̀yin ládàá mi ò lè jẹ́.